Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe gist tèní bí a ṣe gbọ́ wọ́n ní pé ẹni tí Olori Ronke tí wọ́n jọ ń gbé wọ́n ní ṣe ni ó tú àṣírí Olori Ronke fún kábíyèsí o. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Wọ́n ní Olori Ronke wọ́n ló sọ wípé Queen Naomi ò ń ṣe ọmọ ẹni tó wá láti royal family o, ipe royal family làwọn o, ipe Queen Naomi ipe ṣé wọ́n rí ipá wọn fine ni, ipe wọ́n ń ṣe èèyàn kan tó fine lọ títí, wípé wọ́n dẹ̀ ní anything láti offer kábíyèsí o, wípé allegedly ní nǹkan tá a gbọ́ ni wọ́n lọ́mọ tó ń bá wọn ṣiṣẹ́ tẹ́lẹ̀ ló sọ ògbé yìí fún kábíyèsí o, wípé tó ń bá deal pẹ̀lú Queen Naomi, wípé Queen Naomi ò ní gbàgbé láíláí. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n kí n tó parí gist ẹ̀yin èèyàn lé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ darapọ̀ mọ́ channel mi ni mo dúpẹ́ lọ́wọ́ yín, mò ń kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò tòní. Ètò tòní gist tèní láti sọ yẹn ẹ̀yin èèyàn lé. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo support yín. Òkè òkè lọ́lá yín á máa lọ, lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín Máṣọ́lá, mo kí yín káàbọ̀ sórí ètò tòní. Mo máa ń sọ Yorùbá lórí channel mi, mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Please share this video, like and subscribe. Gist tèní wọ́n ní Olori Ronke, wọ́n ní ẹni tó ń bá wọn ṣiṣẹ́ tẹ́lẹ̀, wọ́n ní ẹni yẹn tú àṣírí wọn fún kábíyèsí o. Wọ́n ní kò sí nǹkan tí Olori Ronke ò sọ tán nípa Queen Naomi. Wípé wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú Queen Naomi o. Wípé tí àwọn bá ṣetán pẹ̀lú Queen Naomi, wọ́n ní Queen Naomi kíákíá náà máa kúrò ní ààfin kábíyèsí. Ẹ̀yin èèyàn lè ṣàmọ̀ pé èní kọ́ la ti ń gbọ́ pé Olori Ronke ń sọ̀rọ̀ nípa Queen Naomi. Ẹ rántí gist kan tí mo ṣe allegedly tí mo ní pé wọ́n lọ bá kábíyèsí nínú yàrá, pé ìgbà tó fẹ́ gba kùkúmbà tí kábíyèsí ò dá wọn lóhùn, wípé tán bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé kí ni kábíyèsí rí lára Queen Naomi, kábíyèsí ò lè treat òun anyhow, wípé kí ló dé tó yẹ pé kábíyèsí Queen Naomi nìkan ni wọ́n ń lé kiri, wípé pẹ̀lú bí Queen Naomi ṣe ń deny kábíyèsí ò dáhùn, wọ́n sì ń tẹ̀lé Queen Naomi. Wọ́n ní kò sí nǹkan tí Olori Ronke ò sọ tán. So tán bá lẹ sọ yìí kò sí rẹpẹtẹ, àwa ti mọ̀ pé ẹ̀yin àti Mariam nǹkan kan náà nìyí. Ṣé mọ̀ pé kábíyèsí sọ nígbà tẹ́ ẹ jọ jókòó after ọlọ́jọ́ tó ń ṣàdúrà, wọ́n ní ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ò mọ́nú ẹ̀. Kábíyèsí ti rí yín tán. Kábíyèsí ti ní yín tán. Ẹ̀yin sọ wípé Queen Naomi wípé kò ní nǹkan kan ju beauty lọ. Wọ́n ní ẹ ní allegedly wípé kò sí nǹkan tí Queen Naomi ní ju beauty lọ. Lẹ́nu yín Olori Ronke. Nígbà tẹ́ ẹ sọ pé kò sí nǹkan tí Queen Naomi ní ju beauty lọ, ẹ jọ ẹ̀yin gangan tẹ́ ẹ ń sọ̀rọ̀ kí lẹ ní. Because mi rí nǹkan kan tẹ́ ẹ ní. Mi rí anything tẹ́ ẹ ní. Ju ìwà burúkú tó wà lọ́wọ́ yín nìkan lẹ ní. Ẹ̀yin fi Queen Naomi ẹ fi ń wé ara yín. Ẹ rí pé the difference is clear. Queen Naomi látọjọ́ tẹ́ ti ń bú Queen Naomi gbogbo yín, ṣé rí pé Queen Naomi dá yín lọ? Because Queen Naomi mọ̀ pé nǹkan tó ń gbé dání ó ju pé kò máa dá yín lóhùn lọ. Ó ju pé kò máa dá yín lóhùn lọ. Nǹkan táwa fi sọ fún Queen Naomi pé àwa wà láti gbèjà Queen Naomi. A wà níta láti gbogbo àwa tá à ń gbèjà Queen Naomi. A ti tó fún Queen Naomi láti gbèjà wọn. Kí ló dé bẹ́ẹ̀ ṣe kùrùkẹ́rẹ́ mọ́ kábíyèsí tẹ́ fi dolórí náà nìyẹn. Ẹ̀yin èèyàn yìí ẹ̀dẹ̀ ní bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèní. Wọ́n ní nǹkan tí Olori Ronke fi lé obìnrin yìí, wọ́n ní torí pé ó ti lọ ń bá àwọn ayaba ṣọ̀rẹ́, wọ́n ló ti lọ ń bá wọn jẹun, wọ́n ní nǹkan tó fi lé ọmọbìnrin tó ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ ni. Wọ́n ní àwọn ayaba yẹn dẹ̀ pọ̀ nínú pálásì gan-an, wípé àwọn náà ń retí ọjọ́ kan wọ́n á dolórí. Wọ́n nígbà tí
Olori Ronke rí pé ó ti ń súnmọ́ àwọn ayaba. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí sọ fún gẹ̀ yẹn pé kó máa lọ nìyẹn. Wọ́n ní bí Olori Ronke ṣe lé gẹ̀ yẹn báyìí. Wọ́n ní bí gẹ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ sí lọ táṣìírí ẹ̀ fáwọn ayaba nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé tó bá ti dọ́dọ̀ ayaba ó ti dọ́dọ̀ kábíyèsí. Wọ́n ní báṣìírí Olori Ronke ṣe tú sí ọ̀dọ̀ kábíyèsí nìyẹn. Wọ́n ní bí àwọn ayaba ṣe ń kárí rúmọ̀ báyìí. Wọ́n ní bí obìnrin kan ṣe tó rìléètì mọ́ kábíyèsí bó ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn, bó ṣe pe kábíyèsí pé kí kábíyèsí máa bọ̀. Òun fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ kí kábíyèsí wá rí òun. Wọ́n ní bí kábíyèsí ṣe débẹ̀ báyìí. Wọ́n ní màmá wọ́n náà sọ gbogbo nǹkan tó gbọ́ fún kábíyèsí ni o. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní nǹkan tí Olori Ronke sọ wọ́n ló ti pọ̀ jù. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Olori Ronke wọ́n ní wọ́n support Queen Naomi o. Wọ́n lójú ayé náà ń ṣe o. Wọ́n ní wọ́n fẹ́ rí Queen Naomi nínú palace. Wọ́n ní wọ́n fẹ́ rí Tádéníkáwò nínú palace. Allegedly ni o. Wọ́n ní gbogbo nǹkan tí Olori Ronke ń ṣe wọ́n ní wọ́n ń ṣe láti fi lé Queen Naomi away from kábíyèsí ni. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Ta ní ká wá torchlight sí. Normally gbogbo nǹkan tá a ti ń gbọ́ náà ni pé òun support ẹ̀yin àti Mariam lè fọwọ́sowọ́pọ̀ kó tó wá dé pé ẹjà recently. Kábíyèsí dẹ̀ ti mọ̀ wípé oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ ẹ̀yin olórí. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi rọra ń wà kẹ́fù tí wọ́n fi finú wọ́n yẹn mọ́, especially Mariam, Olori Ronke àti Asiri, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. So àdúrà náà la máa gbà fún kábíyèsí ẹ̀yin èèyàn lé, because èmi ò ní nǹkan kan sọ sọ́rọ̀ yìí. A ti sọ wípé kí kábíyèsí gbégbèsè. Tí kábíyèsí ti rí irú èèyàn tó ẹ jẹ́, ó yẹ kán gbégbèsè ni. Nǹkan tó bá fẹ́ ṣe sọ́rọ̀ yín kan ṣe, because wọ́n ti ní kẹ́ lọ ra lé ẹ takú ẹ lọ. So nǹkan tó bá fẹ́ ṣe sọ́rọ̀ yín kan ṣe, so that wọ́n á lè gẹ̀ẹ́tì ìyàwó wọn àtọmọ wọn padà. So Ọlọ́run Elédùmarè á ràn kábíyèsí lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣe bí nínú palace yẹn, Elédùmarè ó jù yẹn lọ. So ẹ̀yin èèyàn lé gist nílẹ̀ ti gbọ́ yẹn, Elédùmarè á wà pẹ̀lú yín o. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, tẹ fi ń like, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Èmi ọmọ yín ni o. Please share this video, like and subscribe. God bless you all.